ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين. ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين. ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين. كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون. فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين. وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي من الله بفضله علينا إذ بين لنا الخير من الشر والتوحيد من الشرك والهدى من الضلال والحق من الباطل والسنة من البدعة والحلال من الحرام والفرض من الواجب والمباح من غيره. نحمده سبحانه وتعالى على هذه النعم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولي الصالحين. ونشهد أن سيدنا وعظيمنا ومرشدنا وقدوتنا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله صلى الله عليه وسلم. اللهم صل وسلم على هذا النبي الكريم الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وجاهد في الله حق جهاده لإله كلمة الله وعلى آله وأصحابه والتابعين لسنته وآثاره إلى يوم الدين. أما بعد فيا حراس العقيدة السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. فإن أصدق الكتاب كتاب الله وخير الهدى وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار والعياذ بالله. اللهم آمين. Akí Ọlọ́run. Allahu akbar. A dúpẹ́ fún púpọ̀. Alhamdulillahi. Ọba tí ó kẹ́ wa tán tó tún gẹ̀ wá. Alhamdulillahi. Ọba tó dá wa tó sì mọ̀ wá kó tó dá wa. Allahu akbar. Ọba tó gbé ètò ìgbésí ayé wa sérí bí ó ti jẹ́ ìrọ̀rùn tí ò fi ní ni wá la. Ọba yìí dá wa tán. Gbogbo ọ̀nà tá a lè gbà sérí ire gbogbo ẹ̀ náà ló tún là kalẹ̀ fún wa. Ó jẹ́ á dá ọ̀tún mọ̀ yàtọ̀ sósì.
ó jẹ́ adáburú mọ̀ yàtọ̀ sí oore ó jẹ́ àmọ̀ pé ọ̀nà ànù ní ọ̀nà àmọ́nàlé ó jẹ́ adá ntójẹ́ ìwọ̀ mọ̀ yàtọ̀ sí ntọ́lẹ̀tọ̀ ká ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí bọ́lọ̀wọ̀n bá ṣàlàyé ẹ̀ fún wa tó fi wálẹ̀ ní bọ̀rọ̀ gidi bẹ́ẹ̀ tó sì wá ṣètò ìyàkalẹ̀ pé gbogbo ẹni ó bá kó sínú àwọn èèwọ̀ yìí yóò jẹ ìyà níwájú òun Ọlọ́run kò sẹ́ni tó fẹ́ mú ọba yìí ń gbọ́ dá wa tó fún wa ńlá káyè ó fún wa lóye gbogbo kìíní yìí náà kọ̀ wá dúró sérí ẹ̀ ó tún wá ráwọn òjíṣẹ́ ó sì gbé Al-Kùránì fún wọn pé kí wọ́n máa fi jíṣẹ́ kí wọ́n máa ṣàlàyé bóun ti fẹ́ ní èyí lòun ọ̀fẹ́ ọ̀nà ànù ní ọ̀nà àmànà rèé a máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lérí oore ńlá tó ṣe fún wa yìí alhamdulillah adúpẹ́ f'Olúwa f'Olúwa ọba tọ́pẹ́ yẹ tó kà wá kẹrù ẹ̀ tó mọ̀nà kó má sì wá lọ́nà láéláyé. adúpẹ́ f'Olúwa ọba tọ́pẹ́ yẹ tó kà wá kẹrù ẹ̀ tó mọ̀nà kó má sì wá lọ́nà láéláyé. aládùpẹ́ f'Olúwa ọba tọ́pẹ́ yẹ tó kà wá kẹrù rẹ̀ tó mọ̀nà kó má sì wá lọ́nà láéláyé. àwọn bàbá wa àgbàlagbà ní bá dágbọ́nrin yìí ní bá yin Ọlọ́run títí wákàtí wọ́n fi gbèrè wọ́n ní àdúpẹ́ f'Olúwa ọba tọ́pẹ́ yẹ tó kà wá kẹrù ẹ̀ tó mọ̀nà kó má sì wá lọ́nà láéláyé. adúpẹ́ f'Olúwa ọba tọ́pẹ́ yẹ tó kà wá kẹrù rẹ̀ tó mọ̀nà kó má sì wá lọ́nà láéláyé. àwọn náà dúpẹ́ o tọ́ka wá kọ́ ẹrú tó mọ̀nà Ọlọ́run má sì wá lọ́nà láéláyé. àlékún kí àlékún gẹ̀ Ọlọ́run jẹ́ ọmọ bá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àtàwọn ará ilé Ànábì àtàwọn sàhábà Ànábì Ànábì yìí ó ṣe gudugudu méje yàyà mẹ́fà Ànábì òfin nǹkan kálẹ̀ ní tọ́lọ̀ ń ṣàlàyé fún láṣìírí kọ́mọ́ tú jáde fún wa Ànábì àní ẹ má ṣe yìí bẹ́ẹ̀ bá ṣe yìí yóò yí yín lọ́wọ́ bẹ́ẹ̀ bá ṣe yìí inú Ọlọ́run ò ní dùn sí i. Ànábì yìí jíṣẹ́ dògóńgò ó gbìyànjú débi tó yẹ ká gbìyànjú dé bó wáyé pàgbára Ànábì bá ká ni Ànábì sáré kọ́mọ̀sí ẹnìkan tí ó wọ nínú àwọn àlìhùmọ̀ ọ̀hún sallallahu alayhi wa sallam àmọ́ ńgbà tí wàhálà Ànábì pọ̀ tí dààmú yìí tó gẹ́ Ọlọ́run ní innaka lan tahdi man ahbabta ìrẹ́ Ànábì ṣe wọ́ banújẹ́ mọ́ mú wọn Allahu akbar ẹni tá a bá mọ̀ pé a bá gbà pé táwọn Ọlọ́run kádàrá pé yọ́ gbà náà ni ó gbà gbogbo ẹni táwọn Ọlọ́run ọba kádàrá pé yọ́ gbà bọ́ ọba ṣe wáàsí fún jù bẹ́ẹ̀ lọ kò ní gbọ́ àwọn bàbá wa ńlẹ̀ Yorùbá wọ́n ní gbogbo ẹni Ọlọ́run bá kádàrá ìyálé lórí bójó wá sí bá ń rọ̀ látẹ̀ní dọ̀la bí ó bá ṣàárẹ̀ yóò sùn lọ bí ó bá ṣàárẹ̀ yóò sùn lọ bí ó bá ṣàárẹ̀ yóò sùn lọ bí ó bá ṣàárẹ̀ yóò sùn lọ. àdísọ́lọ̀ ti kádàrá ìyà lẹ́nìkan lérí bójó wá sí bá ń rọ̀ látòní dọ̀la bí ó bá ṣàárẹ̀ yóò sùn lọ bí ó bá ṣàárẹ̀ yóò sùn lọ bí ó bá ṣàárẹ̀ yóò sùn lọ bí ó bá ṣàárẹ̀ yóò sùn lọ. tọ́ wọn lájá tí ó nù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ ọlọ́mọdé á nù àwọn ibi tá a ti nù lọ yìí ọlọ́mọsà dáwà padà ọlọ́àjẹ́ kan ṣoṣo tọ́lọ́mù àwọn sàhábà tí wọ́n dúró tà nẹ́bì yìí náà tọ́jẹ́ pé ńgbà tà nẹ́bì ò sí mọ́ àwọn àrólé rẹ̀ ni wọ́n tún jí súnà nẹ́bì lẹ́yìn ìgbà tó lọ tán ọlọ́run jẹ́ kẹ́ yọ dọ́dọ̀ tiwọn náà Allahumma àmín. bákan náà la kí àwọn àlùfáà
tọ́lọ̀ ní kátàrà wọn kẹ́kọ̀ọ́ àwọn òbí tí wọ́n bí ẹnì kọ̀ọ̀kan Ọlọ́run bá ṣe dáadáa fún wọn àwọn tí wọ́n bẹ láyé jẹ́ wọ́n máa bẹ dáadáa àwọn tí wọ́n ti lọ Ọlọ́run bá yọ́nú sí wọn àgbàgbé àwọn àfáà wa àgbà tí wọ́n jẹ́ olùrèwá tí wọ́n sì jẹ́ atọ́nisọ́nà tó jẹ́ pé àwọn ni wọ́n ń tukọ̀ ìkànnì yìí wọ́n ní èyí ni wọ́n lọ sọ̀rọ̀ lélẹ́rí eléyìí ni kí wọ́n lọ sọ̀rọ̀ lélẹ́rí kó lè jẹ́ ǹfààní fáwọn tá à ń wí kó sì lè jẹ́ ǹfààní fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá ńlé tí ẹ̀ ń láǹfààní àti gbọ́ wa Ọlọ́run bá ṣàlékún ẹ̀mí gúngún wọn àpàdà sí ibú Ọlọ́run má jẹ́ ó tọ́ sí wọn bá a bá ṣàdúrà fún wọn ká má gbàgbé iléeṣẹ́ yìí Ọlọ́run ní jẹ́ ó jóná kò ní parẹ́ láéláé yóò máa tẹ̀síwájú gbogbo àwọn òṣìṣẹ́ ẹbẹ̀ Ọlọ́run bá mójútó wọn gbogbo àwọn onírànlọ́wọ́ ọbẹ̀ tó jẹ́ pé àwọn ni wọ́n náwó òdi rẹ̀ Ọlọ́run má jẹ́ ó tán di wọn ọlá àmínà ọlá àmínà ọlá àmínà àfáà mi Kọ́mọrùdín bàbá débi iṣẹ́ ṣíṣe là á ṣe é àdírẹ́sì ò sì gbọ́dọ̀ pọ̀jù lẹ́tà lọ ibi abẹ́yà lónìí ibi gbáǹkọ́gbì ní gẹ́gẹ́ bá ti mọ̀ yà Ọlọ́run mọ́sà ràn á lọ́wọ́ lérí ẹ̀ àfáà mi Kọ́mọrùdín akramakumullah ọba náà ní iṣẹ́ odò ọba kún iṣẹ́ ọba òṣèré mọ̀ jẹ́ odò ọba kò sì ṣe rọ́lù ọwọ́ àkùbẹ̀yàn ti bá a lọ àánú Ọlọ́run bọ́rọ̀ bá wá débẹ̀ yóò tọrọ àánú Ọlọ́run fàyà rọ́bì àwọnán falmu àánúmù ayyadun famálimuri in lam tu'inihu difa'u torí pé ń dá fẹ́ sọ̀rọ̀ lélẹ́rí yìí la ilaha illallah fàyà rọ́bì àwọnán falmu àánúmù ayyadun famálimuri ìlàmútò ẹnihu difa'u. èmi a máa sọ lọ́pọ̀lọpọ̀ ọgbà fún gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ní tá a pè ní wàásí yọ́bẹ̀ ni tí ń ṣe wí ẹ̀yin tẹ́ ń gbọ́ wa yóò bá yín wí ẹ̀yin tẹ́ ń wò wá yọ́bẹ̀ yín náà wí kálukú yóò wá bẹ̀ lọ́n pé ọ̀rọ̀ Ọlọ́run mọ́ gbọ́ yìí o Allahumma arinal haqqa haqqan farzukna tiba'ahu àmín àwa bẹ̀ lọ́n pé bá a ti gbọ́rọ̀ Ọlọ́run yọ̀ ń jẹ́ a lè tẹ̀lé àmín torí pé ìfẹ́ inú tí ń da kálukú wa láàmú yìí òun náà ni òjò kọ́rọ̀ Ọlọ́run ni òjò wúlò lára wa bọ́bá wá gbé tí ọ̀tún wọlé wọ́n ń gba tòsí jáde ìfẹ́ inú ìbákan náà ìní mú èèyàn tako ọ̀rọ̀ Ọlọ́run láàfin máa dá wọn kà fáàmì Kọ́mọrùdín gẹ́gẹ́ bí ìṣe wa pé èèyàn mẹ́ta ní ń gbọ́ wá sí àwọn kan wọ́n fẹ́ gbọ́ wá sí àwọn kan wọ́n fẹ́ lò wá sí bẹ́ẹ̀ làwọn kan wọ́n fẹ́ tako wá sí bàbá ń rọ́jú gbọ́ wá sí ká sì máa rọ́jú lò wá sí àléyàn mẹ́ta ní ń gbọ́ wá sí àwọn kan wọ́n fẹ́ gbọ́ wá sí àwọn kan wọ́n fẹ́ lò wá sí àwọn kan wọ́n fẹ́ tako wá sí bá ṣe ń rọ́jú gbọ́ wá sí ká sì máa rọ́jú lò wá sí. ọ̀rọ̀ Ọlọ́run ìdí máa bẹ̀rù tí ó bẹ̀rù wí tí ó bẹ̀rù wí náà ni tí ó bẹ̀ràn wí tí ó bẹ̀ràn wí yóò bọ́kùnrin wí yóò bóbìnrin wí yóò sì bọ́ mẹ́kẹ́ yóò bá gbàlagbà wí yóò bá àfà wí yóò bọ́ mọ́lẹ́kẹ́ wí. anabuwa Muhammad sallallahu alayhi wa sallam bó ti kẹ̀mí tó nì tó hẹ̀rìmọ̀ tó nì báyà Kùránì bá sọ̀ kalẹ̀ tó bá sọ̀rọ̀ sí ànábì wa ní torí pé èmi lọ́rọ̀ ń fẹ́lẹ́ yìí bá wí káànábì wa dágbó wá sí kọ́ wá sọ fáwọn sàhábà pé ntọ́lọ̀ mú wá ní àmọ́ báyìí láàyè padà àbí kọ́ wá tọ́jú ẹ̀ pamọ́ ànábì ó kà á bọ́lọ̀ ti wí fún náà ni ńlọ́tọ̀kẹ́ fún gbogbo àwa tá a máa jí sí Ọlọ́run lérí ilẹ̀ bí wá sí bàbá wa náà wí àwa wí Ọlọ́run ó àwa bẹ lọ́n pé Ọlọ́run ó àwa náà ń bẹ nù kíní Ọlọ́run mọ́sà yọ wá kúrò nú ẹ̀. àmín. àfáà mi Kọ́mọrùdín à ń kí à ń sà látẹ̀ kan aláàmẹ́ni ó kú wọ́n ní abisu ta lóko abi àgbàdo bọ̀ọ̀kù lébè àfáà mi Kọ́mọrùdín wọ́n wá ròyìn èèyàn débẹ̀ èèyàn wá ń béèrè pé sọ́dẹ ló kú àbágbẹ̀ ọdẹ gbin iṣu àbí ìbọn ni wọ́n fi gbin àgbàdo nítorí ìdí eléyìí ntí àwọn àfáà wa ní kábàrà sọ̀rọ̀ lérí òun náà ni pé àwọn bídíà tó wọnú afẹ́sìnkú òkúkú àti bá a ti ṣe ìtúrọ̀ òkú àti bá a ti ṣẹ̀yìn òkú
àwọn wo ni àdádálẹ̀ tọwọ́nú ẹ̀ bó ni súnà nẹ́bùwà Muhammad sì ní a ṣe sallallahu alayhi wa sallam èyí tí mo fẹ́ kọ́kọ́ yé wa aya al-Qur'ani tọ́kọ́ bá ń kà ọlọ́nu suratul Maida sí a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim a'udhu billahi minash shaitanir rajim بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا Allah ni ẹ má tara yín jẹ al-yawma akmaltu lakum dinakum al-yawma akmaltu lakum dinakum kánàbí ó tó parí ayé lọ́lọ́run ti parí tó ti pín ẹ̀sìn wa al-yawma akmaltu lakum dinakum gbogbo tẹ́lẹ̀ fi jọ́sìn fẹ́mi Ọlọ́run ànábì ti yanjú ẹ̀ kó tó lọ al-yawma akmaltu lakum dinakum èyí tẹ́ bá rí nínú Al-Qur'ani ẹ sì rí nínú hadith ànábì wa Muhammad tó yanrantí tí ó sì ṣàlàyé rẹ̀ yékéyéké al-yawma akmaltu lakum dinakum ìkan mi à ní fi kún má bẹ́ẹ̀ là ní yọ nǹkan kan kú ó ti pé al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati. Ìsìlámù ẹ̀sìn àánú ni Ọlọ́run ni mo ti parí ìdẹ̀ra mi léyìn lérí ẹ̀yin wa mùsùlùmí atmamtu alaykum ni'mati. ọ̀nà tẹ́ẹ̀ nígbà dààmú Ọlọ́run ní mi Ọlọ́run mo ti yẹ gbogbo ẹ̀ wa atmamtu alaykum ni'mati. bẹ́ẹ̀ bá ṣe dáadáa kan ìsàdìpele rẹ̀ ìdẹ̀ra mi mo ti parí rẹ̀ léyìn lérí inú ẹ̀sìn tí ò múnira lọ́wọ́ ìsìláàmù ni. wa raditu lakumul ìsìláàmù dín. mo sì ti yọ́nú sí ẹni ó bá bá ìsìláàmù dọ́dọ̀ èmi Ọlọ́run mo ti gbà á wọlé ó ti wọlé sọ́dọ̀ àwọn Ọlọ́run. wa raditu lakumul ìsìláàmù dínà. ẹ̀jẹ̀ wá wádìí kí ni wọ́n fà lónìí táwọn mùsùlùmí lọ́wọ́ jẹ́ pé àwa la wọ́n nira wa lá. La ilaha illallah. Ọlọ́run ò di ẹrù tó lé lérí imú ó kàn wú mu ni mú ńlá agùn kí ni wọ́n gbé lé lérí ẹrù wo ló rù. àṣé àwa mùsùlùmí fúnra wa ẹni àfọwọ́ ara wa fa jọ̀gọ̀dì láfọwọ́ ara wa fa mọ́sùnlé gbẹdẹmukẹ lọ́rùn sọ̀rọ̀ wa gbogbo bí abádé ká máa kírun lọ ni kò sí pé àwọn amọ́sálásí wa káàkiri báwa bá ya mọ́sálásí ti wá sọ́tọ̀ ẹ̀yin lẹ́bẹ̀ ara yín lè mọ̀ kọ̀ọ̀kan lọ́hùn bí bẹ́ẹ̀ lọ pásọ̀ rẹ bá ti máa kírun lọ kò sí pé dáadáa aṣọ báyìí aṣọ funfun lọ́gbọ́dọ̀ wọ̀ kọ́ tó jọ́sìn fẹ́mi Ọlọ́run kò sí ń bẹ̀ al-yawma akmaltu lakum dinakum al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakumul islama dina. àwọn àríbáwọ̀ èèyàn àwa mùsùlùmí fúnra wa àwọn aláwọ̀ gbórí kú òǹbí ọ̀nà tọ́lá ńlá kalẹ̀ àti súnà nẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam. ìlà fi wá ń dààmú àṣàlàyé dààmú díẹ̀ fúnra wa láyàjọ tòní agbọ́nrin yìí ó lè mọ́ gbà wá láti parí prógámù náà àmọ́ bí tá a bá bá dé ẹnu ọ̀bá tá a bá wí Ọlọ́run jẹ́ ó wúlò fún wa. Allahumma amin. afáàmì Kamaruddin akramakumullah. a wá rí i pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń ṣe nípa pé òkú kú la ilaha illallah ọ̀rọ̀ wa ti di màálù kú wàhálà wa bọ́bẹ̀ ọgbọ́mìyé màálù ṣe kí ni o màálù kú fìtínà wa bá ọ̀bẹ ọ̀nì ìsáwò bàbá ọba tó ní ẹ̀mí ti gbẹ̀mí
ká gbé láti bí ìgbà tó kú wà lérí àìsàn ìtọ́jú wo la fún bó bá jẹ́ pé bá a ṣe péjọ ta là ń ṣe ẹ̀yìn òkú yìí tá ń dá irú tá ń dá iyọ̀ tẹ́lẹ̀pọ̀ mẹ́pọ̀ wá tẹ́níyọ̀ múyọ̀ wá la bá péjọ tọ́jú rẹ̀ nígbà tó wà lérí àìsàn ó ṣeéṣe kọ́ lòun tó lò ń sábàbí tásìkò rẹ̀ ọba tí ìtókẹ́mi rẹ̀ ó tún jù bẹ́ẹ̀ lọ. La ilaha illallah. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń bẹ lónìí wọ́n kọ ògùn fún wọn lọ́sibítù bẹ́ẹ̀ bá dọ́dọ̀ gbogbo àwọn tó jẹ́ mọ̀lẹ́bí wọn ni kò sí nǹkan kan lọ́wọ́ wa irú àwọn tí ó ní ò sí nǹkan kan lọ́wọ́ àwọn yìí bírú ẹni bẹ́ẹ̀ bá wá kú wọ́n mọ̀ wá kó mílíọ̀n wọ́n mọ̀ wá kó rí ibi tí wọ́n mọ̀ kó jáde. al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakumul islama dina. àwọn àtọ́jú ara rẹ̀ ẹlẹ́rú wa mẹ́rú gbogbo àwọn nǹkan tí súnà nẹ́bì ní ká ṣe fóòkú nígbà ọba kúlẹ̀ kan náà níbi ká pa ojú rẹ̀ dé àti àwọn nǹkan bẹ́ẹ̀ lọ kí ṣàìtánì ọmọ bá gbé àwòrán rẹ̀ wọ̀ láti máa fi ṣe nǹkan tí ọ̀dà káàkiri ànísáré eléyìí ni gbogbo àwọn ọmọ èyí tí wọ́n fàṣọ bó bàbá wọn láti wọ́n tọ́ gbogbo pé bó láṣẹ wẹ́ bàbá wa wọ́n lọ yí òkú bàbá síbi kan ni ẹni tí ó máa sáré kọ́kọ́rọ́ bí kọ́kọ́rọ́ akọ́ àmú àkọ́mọ́ọ̀dù wà yóò máa sáré ẹ̀ ẹni ó máa sáré bí àwọn àwé ilẹ̀ wà yóò máa sáré rẹ̀ àwọn nǹkan olówó ló wúlò nú ogún bàbá iná là máa sáré la ilaha illallah ní tí ò yé wa lọ́pọ̀ ju tó yé wa lọ afáàmì Kọ́mọrùdín sọ pé wà lókun náà ìzá mìtínà turikina lakana limautu rahata kulli hayy walakinna ìzá mìtínà bu'ithna ìzá mìtínà bu'ithna wa nus'alu ba'dahu an kulli shay'in wa nus'alu ba'dahu an kulli shay'in. Gbogbo bàtà yìí ń wá kọ́kọ́rọ́ káàkiri yìí okùn bẹ́ẹ̀ nù dààmú pé aṣọ́run mo sùn láti jẹ́ gbogbo ayé tí mo ṣe ìsinmi wá tají. Walau kunna iza mitina turikina. Abáàrí wá jẹ́ pé bẹ́ẹ̀ mi bá ti bọ́ tán ọlọ́run ó pè tọ̀ ó yá máa sinmi. Lakana limautu rahata kulli hayy. Gbogbo ẹni ó bá ti kú àbáwọn kí pé ọmọ kú oríire ọkú gbádùn ọkú gbẹdẹmukẹ. Àfàwa ni walakinna iza mitina bu'ithna. Ẹ̀yin ń wò ó pé mo kú ni bẹ́yìn tí ń wò mí pé ẹ̀mí tán lára mi nì ìṣẹ́mí mi ti tún bẹ̀rẹ̀ pẹ̀lú mi tí mo ti tún bẹ̀rẹ̀ gbésí ayé mi tí mo fẹ́ ìjà wàhálà mi. walakinna idha mitina bu'ithna wa nus'alu ba'dahu an kulli shay'in. Nígbà òkúkú tán tá a bá ma wàhálà tójú òkú rí ni àfà ìdààmú ni yóò sì kó bá wa kódà à nílé jẹun. Allahu akbar. Àmọ́ al-amru bil-aks a máa yà mí lẹ́nu láwùjọ wa òkúkú àìwẹ́ ẹ̀gbọ́n mi yé àgbọ́yé àìsẹ́ kí ni àti ìwẹ́ dépò pa fàṣọ sí ilá dépò pa lọ sí ẹni tí ó ta àti bàbá yóò sì máa wá àbá mi Kọ́mọrùdín mo ń tẹ̀lé yín bàbá ẹlẹ́ran yóò máa fóònù tọ́ ẹ̀sìn pẹ̀lẹ́ o ẹni gàárì ẹni lágbàá elélùbọ́ oníráìsì màálù kálukú sì máa wá pè kódà aláṣọ oníbàtà àwọn aláṣọ wọ́n sì máa wá pè tọ̀ àyíbá ọmọ bẹ́ẹ̀ bá máa sọ o mo ṣẹ̀ṣẹ̀ sí àwọn aṣọ kan nísìn la hawla wala quwwata illa billah òkú mi kẹ́ ẹ tó lọ tẹ́ wọ́n sì ti tún máa ha oúnjẹ fáwọn èèyàn níjòkó al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakumul islama dina. Àwọn alọ́dọ̀ wa àwọn àyà sí àwọn àpèsè méjì òkú ọ̀fọ̀ kọ́ leléyìí o òkú leléyìí arúgbó ló kù kọ́dà nínú àgbákò tí máa sábà ṣẹlẹ̀ sáwọn ọmọ ọlọ́mọ́sà síra wa láyọ̀ àbá mi Kọ́mọrùdín ìyá mi àbí bàbá mi yóò máa sọ fáwọn ọmọ rẹ̀ pé ẹ̀yin ọmọ mi àyè mà
àárẹ̀ tí ń ṣe mí tó bá já sọ lọ́jọ́ náà ni ẹ má sọ̀kú mi wúrúwúrú o ẹ pa màálù ẹ àfà káwọn ẹjọ́ máa lọ ẹ tàtí bàbà ẹ dákun irú wàsíyà báyìí sẹ́sẹ̀rí àsìlámù ni a tẹ̀lé láà àsọ̀ọ́lẹ̀ tí ò dáa ni sẹ́sẹ̀rí àsìlámù láàgbọ́dọ̀ ṣe kí ni o àgbọ́dọ̀ tẹ̀lé ìyá mi lè sọ kalẹ̀ bàbá mi lè sọ kalẹ̀ wọ́n lọ́wọ́ àrí pé láyé ànábì jẹ́ wọ́n ṣe bẹ́ẹ̀ wọn ò ṣe ànábì ò ṣe àwọn sàhábà ànábì wa Muhammad wo ṣe kí ni o gbogbo wa náà káwọn ń ṣe kí ni gbogbo wa náà làwọn ń ṣe lónìí inú àwọn àgbákò bídíà ni bàbá mẹ́nu lé ní sí àárí pé àfà gbogbo ara jìjì sọ́fì ọlọ́mọ́sà síjú àánú wò wá àwọn àfà àjí oyé wa pé ìdá wọn ń ṣe èyí awwalan li jahlina bi khuturatihi àìmọ̀ ewu tí ń bẹ́ẹ̀ fẹ́ni ọ lọ ẹ̀bẹ̀ gbọ́n mi yé òkú tó kú àwọn tá ń ṣe èyí ẹ dákun káwọn náà gbé sínú làákàyè à ń yọ̀ ní abáǹbanújẹ́ ìkànnù ẹlẹ́ẹ̀kejì ń bẹ ò ní ewu tí tó ń bẹ́ẹ̀ fáwa gan-an tá a jẹ́ ẹbí òkú nípa pé àwọn tá ń ṣe yìí la ilaha illallah Muhammadu Rasulullah ibi àti là ń ṣe yìí náà kódà ẹlòmí àtúmọ̀ mutí àtàwọn nǹkan tí ọ̀dà àwọn mí àmọ́ jà wọ́n máa fa wàhálà gbogbo àwọn nǹkan wọ̀nyí ó lè kó wàhálà bókù la ilaha illallah àwọn nǹkan tí sẹ̀dá ìsìlámù ni a béèrè àní béèrè irú ẹni ọlọ yìí ta ló jẹ lówó ẹnìkan ò ní wádìí yìí ni àwọn àwọn onígbè nǹkan sọ́dọ̀ rẹ̀ tó lè má ráyè lọ níwájú Ọlọ́run torí ẹ̀ àníwádìí ẹ dákun ẹjẹ́ aṣọ jí o Allahu Akbar ìkànnì nínú àwọn bídíà kókó ọmọ tí ìdìde ká má ti ìtọ́jú o ká má ti ìwé òkú ká sì ti máa tọ́jú oúnjẹ káwọn èèyàn ti máa ṣe yànsà kẹ́sì ò ti máa pè àfà káwọn ẹlẹ́ran wọ́n ti máa pè kí wọ́n máa kẹ́ran wá àwùjọ wa burú púpọ̀ ọ̀rí fẹ́ ṣe nǹkan rẹ̀ kọ́ bẹ́ẹ̀ lọ́n kọ́ béèrè àtìlẹ́yìn lọ́wọ́ wọ́n máa tẹ́wọ́ pẹ́ báyìí ni ẹ dákun mo rí bísínẹ́sì kan tí ìfini jòkó ń di ìranù tí ìní jẹjẹkújẹ yìí mọ̀ èmi náà fẹ́ máa ṣe bísínẹ́sì báyìí ọmọ gbọ́ lásìkò tá a wà yìí ẹ nífẹ̀ẹ́ sí ọlọ́run kankan béèrè owó kẹrẹ́ ní tí ó jáde kálukú ọmọ fọ́ rárá ni àmọ́ bí wọ́n bá rí ipò òkú kú nísìn ọmọ wa gbọ́ tọ òkú náà ni ó sì kú ara rẹ̀ aláṣìírí ó bò ó wọ́n ti mọ bí wọ́n ti ṣe é pé bóun ni àfáà mi Kọ́mọ́rùdín ẹlẹ́ran yóò ti fẹ́ràn wa kò ní sọ nǹkan fún ọmọ olóòkú o òun kẹ̀dẹ́ ìkùlé ní ọbẹ̀ràn táǹgbẹ̀ràn yìí wá ìtọ̀ èmi ni bọ́lọ̀ ń bá ti bàṣírí àmọ́ wa yanjú ẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ káṣírí ọ̀sá ti bò kó sàyẹ̀ wá náà ni kò yẹ wá kan o ń yẹ ẹ́ lẹ̀ ni o àwa dágbèsè síra wa lọ́rùn ọmọ olóòkú tó jẹ́ pé kí bàbá rẹ̀ àbí ìyá rẹ̀ ó tó kú ó nìkan lọ́mọ gbèsè tó ti dé níbẹ̀ lọ́rùn rẹ̀ èyí tẹ́ èrò ogun èyí tẹ́ èrò omi kódò owó ọsibítù àmọ́ abẹ́ ńlẹ̀ ẹ gbọ́ mi yé àwọn ní mójútó owó eléyìí ni àtùmọ̀ wa dágbèsè míì fi kún ẹ dákun à ń nira wa láàní ní àbá ń hanra wa lé mà bá ń al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam dina nínú àwọn nǹkan tí tó ń fà á àìmọ̀kan jẹ́ kẹ́lòmí ò ṣe bẹ́ẹ̀ ìfẹ́ ẹnu ń jẹ́ kẹ́lòmí ò ṣe bẹ́ẹ̀ ìfẹ́ ẹnu wà yìí ọlọ́mọ́sà ràn wá lọ́wọ́ lérí ẹ̀ torí pé òní ń kó wàhálà bá wa jù nínú Islam àtẹ̀yìn àtàwa náà ọlọ́mọ́sà síjú àánú rẹ̀ wà ọ̀làlá haúlà wàlà kúwàtà illa billahil aliyyil azim. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látòrí Sunna TV ìmọ́lẹ̀ nínú sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ̀sùn máa rí ẹ̀kọ́ ìsìnkọ́ lórí ìkànnì yìí náà ni o òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa sunna ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kọ́ ẹ̀kọ́ tó péye nípa sunna. Asọ́lẹ̀ ànẹ́bùwà Muhammad ó jí oyé wa pé ìfẹ́ inú títẹ̀lé ìmọ̀ ọkọ̀ rí bú báyàn ni o ànábì láwọn nǹkan mẹ́ta kan ń bẹ ìmọ̀ kágbà kò báyàn ni ìmọ̀ bàtẹ̀yàn jẹ́ ni hawa mutaba ẹnu abẹ́ afẹ́ lò náà nù ni
ìfẹ́ ẹnu kéèyàn máa tẹ̀lé fẹ́ ẹnu rẹ̀ èyí ni ọ̀wá fà á irú wà sí tàǹsẹ̀ yìí nísìnyí á rọ́pò omi lẹ́gbẹ̀ẹ́ èèyàn tí ó takò ànímọ́dá àwọn àfáà lóhùn sáà ní sìnkú mọ́ ni àní á mọ́ sìnkú sáà wá ní ṣe sàárà fókú mọ́ ni èèyàn ṣe sàárà ó lọ́nà bá ti ṣe sáà ní kẹ́dùn àwọn ẹbí òkú mọ́ ni á kẹ́dùn wọn àmọ́ lọ́nà tá a gbà kẹ́dùn wọn nínú àwọn ìta máa ṣe bí ìsìláàmù ti ní àṣẹ ọ̀tọ̀ ìsìláàmù ní àtẹ̀lókù wa àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ni ìtẹ̀lókù yìí náà ọlọ́nà tá a gbà ṣe kìí ṣe pé bá a ti máa ṣe láwùjọ wa tó yẹ pé a máa wá hó lọ tẹ́ a máa ṣàròyé la ilaha illallah àmì ìrìnlẹ̀ pé ó yá ẹ máa ṣàzíkìrí la ilaha illallah a máa wá àfà la hawla wala láyé ànábì ààrá kọ́lẹ̀ bẹ́ẹ̀ sallallahu alaihi a sì rí páwọn sàhábà nẹ́bù wa Muhammad wọ́n ṣe kí ni o wọ́n ń ṣe bẹ́ẹ̀ ẹ̀rí nísìn nínú àwọn nǹkan míì tọ́jẹ́ bídíà ò ní pé kó kú ó kú kí ìyàwó òkú àbáwọn tí a bá jẹ́ mọ̀lẹ́bí òkú kún ọmọ wá hu kún ọmọ gbára délẹ̀ eléyìí ni a máa pè ní al-isaad fi asìlì jahili kí ni túmọ̀ rẹ̀ ká máa sunkún nígbò pé àwùjọ wa tún wá burú ẹni tí èé bá rẹ́kún sun àfáàmì Kamaruddin àfẹ́ràn ká máa yẹ̀yẹ́ ara wa ẹlòmíràn wà lọ́ọ́ fi zòró yọ́ lọ́ọ́ fi rajú àbí nǹkan tó lè máa ta lójú kómi ó lè máa dàkún ó lè rí i pé òun náà ń ṣe kí ni o òun náà ń sunkún àwọn ìyá mi tí wọ́n bá fẹ́ dé lókè wọ́n á fi borun bú wọ́n á fi bo ojú àwọn náà máa wá hurọ́ àfáàmì bá ti ṣe yí nǹkan wọ́n wà bọ́ sẹ́yìn wọ́n máa rẹ́rìn ẹ dákun láyé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam arábìnrin kan tí ń jẹ́ ìyàwó Abu Salama ọlọ́kọ òun ṣaláìsí òun wá ń gbéradè wípé òun ó sun ẹkún kan agbogbo ayé ò rí pé òun sun ẹkún ẹnìkan ò tún sunrú ẹ̀ fọ́kọ rẹ̀ mọ́ la ilaha illallah sallallahu alayhi wa sallam oló arábìnrin kan tó wá jẹ́ bí ọ̀rẹ́ òun náà wọ́n ń bọ̀ wá láti gbáradì láti bá ní sun ẹkún ọlá nàbí wá pàdé ẹ̀ lójú ọ̀nà ọlá nàbí wá ń bi pé ń bò lọ ń lọ ọ̀nà ìyàwó Abu Salama ó fẹ́ sunkún ọkọ rẹ̀ kú òun sì fẹ́ lọ bá sunkún sallallahu alayhi wa sallam wọ́n ní ànábì wá ń sọ fún jọ́ náà pé aturidina an tadkhuli ash-shaytana baytan akhrajahu Allahu minhu la ilaha illallah ìyá yìí torí Ọlọ́run àti wá àtẹnitọ́ fẹ́ lọ ràn lọ́wọ́ ẹkún yìí inú ilé tí ṣàìtọ́nù ti jáde ẹ tún fẹ́ ràn ṣàìtọ́nù lọ́wọ́ kó tún padà síbẹ̀ ni wọ́n là nẹ́bí wá wí gbólóhùn yìí lẹ́ẹ̀mejì ìyàwó Abu Salama ó nígbà tó ń gbọ́rọ̀ yìí lẹ́ẹ̀kan ló ń bá ní erí búre ǹjẹ́ ṣàìtọ́nù la fẹ́ pè wọlé lòun bá dákẹ́ lòun ò sun ẹkún mọ́ láwùjọ olónìí bàbá róbìnrin tọkọ rẹ̀ kú tí ó wá sunkún wa ní ẹ̀rí gbójú rẹ̀ dágbà òun ló pa eléri ibu ẹ̀wọ́n bí tí wò parí kó ẹ dákun ẹkún tá a fẹ́ sun èyí tó lè jí òkú padà lóòótọ́ a lè sunkún àmọ́ lẹ́nà tá a gba sun anábì náà sun ti ẹjọ́ títí ẹ̀ náà bá sallallahu alayhi wa sallam àmọ́ omi lè máa dà àmọ́ ká máa pariwo ká máa gbó bí ajá èyí ni ọ̀dá fayọ́rọ́ bìzílù àmbò yóò ti là kàrí ní ọlọ́njẹ́ a lè jáwọ́ kú ònú ẹ̀ bàbá wa ń sin òkú lọ àwọn àzìkárù kọ́ wọ́n là nẹ́bí wa Muhammad sallallahu alayhi wa sallam ọkọ̀ fáwọn obìnrin pé ẹ̀ tí ẹ gbọ́dọ̀ tẹ̀lé wọn lọ tẹ́ ẹ má sin òkú yín ẹ rí pé gbogbo ariwo wuyewuye táwọn obìnrin ọba ṣe ilé náà ní máa ma àwọn ọkùnrin náà máa lọ ànábì ló dìídì kọ̀ fún wọn ànábì ní irji'na ma'azuratun gairu ma'ajurat ànábì ní ẹ padà ẹ gbọ́dọ̀ tẹ̀lé àwọn òkú yẹn ẹ̀yin obìnrin nítorí pé bẹ́ẹ̀ bá tẹ̀lé wọn lọ ma'azuratun ẹ̀ṣẹ̀ wọn máa kọ́lẹ̀ fún yín gaira ma'ajurat ẹ̀ ní gbalada kan bẹ̀ ẹ̀ ní ládà kan àwọn ọkùnrin wọn bá tẹ̀lé òkú lọ ní iye ládà tí wọ́n gbà ànábì sàlàyé ẹ̀bẹ̀ ńkọ́ là ń lọ àmẹ́yìn obìnrin bẹ́ẹ̀ bá ń tẹ̀lé òkú lọ tẹ́ ẹ̀ṣẹ̀ ni wọ́n máa ṣe kí ni o kọ́dà tó wo àwùjọ wa lónìí wà lẹ́ àwọn obìnrin míì máa tẹ̀lé òkú lọ tẹ́ bàbá wa dọ̀wọ̀ táwọn ìgbà náà wọ́n wàá jòkó wọn wà ní wọlé
bídíà ni tí yóò sì bá súnà nípa Muhammad mu sallallahu sallallahu alayhi wa sallam. èyí ni ara àwọn nǹkan tá à ń ṣe tó kù púpọ̀ káàtó ni. bàbá tó wá débi tẹ́mi al-adhan inda al-qabr àwọn míì àtúmọ̀ pèrún tí wọ́n bá dé ti sàárè kò sínú súnà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ká máa pèrún yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ni wọ́n ní ìmá ṣe bẹ́ẹ̀ ma anzalallahu biha min sultanin ààrẹ rí kan fún nínú al-Qur'an wala mina sunnati nabawiyyati sharifa àṣírí inú súnà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. nínú dáa tó máa ṣe àfáàmì Qamaruddin ọkọ̀mọ̀ láwùjọ wa púpọ̀ talqinu limayyit wal qira'a ala qabrihi. talqinu limayyit ní ká máa sọ pé uzkur ya fulan ibn fulan ìrẹ́ lágbájá ọmọ lágbájá o uzkur ma kharajta alayhi min ad-dunya láti ń tọ́ gbé jáde kúrò láyé o bi anna Allaha rabban wa anna Muhammadan rasulan wa anna al-muslimina ikhwanan wa anna al-Kaaba sọ́rí pé mọ́ ha àwọn gbogbo wa náà láti ṣe kátó kàtírà kan pé àṣekìní yìí la yunasibu sunna wala al-kitab ìjẹ́ ń gbọ́ mi yé àwa ń lò lérí pé inna wajadna alayhi aba'ana bal qalu muqtaduna inna wajadna aba'ana ala ummatin wa inna ala atharihim muhtadun. Al-Qur'ani ti yanjú gbogbo ẹ̀. Al-Qur'ani ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan mi là ń ṣe. bal qalu ẹ bá bèèrè pé ẹ̀rí rẹ̀ dánú Al-Qur'ani àbí nínú hadith. aba'ana. wọ́n ní àwọn bàbá ńlá wa àwọn àfáà wa tí wọ́n gbẹ́sìn wọ̀lú yìí tí wọ́n kọ́ alẹ́kọ̀ọ́ bí wọ́n ti ṣe é nù ni. inna wajadna aba'ana ala ummah. àfáà wa Ibn al-Qayyim rahimahullah rahmatan wasi'a. amina. ó ní bí wọ́n bá sin òkú tán ẹ̀ ń gbọ́ mi yé kọ́mọ ala qabrihi Ànábì wa Muhammad àtàwọn sàhábà tí wọ́n ṣe ni pé wọ́n ó dúó huwa wa ashabuhu Ànábì àtàwọn sàhábà rẹ̀ wa sa'ala lahu tathbit wọ́n wà bẹ̀ lọ́n pé tó òkú tí ń lọ yìí o ọlọ́run o gbogbo ìjọba bí ọlọ́run yìí ó rẹ̀ sì mú wá o wa amarahum an yas'alu lahu tathbita Ànábì náà wà ní ẹ ṣàdúà fọ́mọ ẹ̀yà yín kẹbẹ̀ lọ́n fún kọ́lọ̀n ó fi ẹnu rẹ̀ mọ̀nà kọ́mọ̀ sí wí bí a bá béèrè àwọn ìbéèrè ní ọwọ́ rẹ̀ wọ́n ní bá Ànábì tí ṣe ní agbọ́lẹ́nu àfáà wa Ibn al-Qayyim bẹ́ẹ̀ rahimahullahu rahmatan wasi'a. àmín. àmáwa àtẹ̀síbìtì yìí náà gan a ti tún fi àṣejù wọ́ bá Ànábì bá wí máa sọ fáwọn sàhábà náà ní pé kálukú náà wí tiẹ̀ lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ wa lè mọ̀mọ́ àmà wa wí níjọ tó nas'alullah al-afiya wa salama. àmín. àwọn àfọ́mọ̀ bá yanjú yìí ni àwọn àfọ́ mi ń bẹ tó tako ìwí níjọ tá ń wí yìí àwọn míì sì ni ṣé ká máa ṣàròyé ni ńgbà tó jẹ́ pé ká tọrọ tasbit Allahumma ighfir lahu warhamhu wa thabbithu tó bàbá wí níjọ náà fala aiba fi dhalik. àmọ́ ẹ dákun gbogbo nta Ànábì ò ṣe yìí táwọn sàhábà ò ṣe ẹjẹ́ afura kájá ọkọ̀ ń bẹ́ o. Allahu akbar. nínú nta tó máa ṣe tọ́jẹ́ bídíà gẹ́gẹ́ bá àwọn afáà ti ṣàlàyé ẹ̀ qira'atul Fatiha wa surata Yasin kádúró létí sàárè ká máa ka Fatiha tọ̀hún Fatiha eléyìí Fatiha tọ̀hún Kursiyyu tọ̀hún inna anzalnahu àti kádúró káka Yasin afáàmì Qamaruddin. bal qalu inna wajadna aba'ana ala ummah. afáàwọ̀ Ibn Baz àti Ibn Uthaymin àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní lam yaf'alu dhalika Rasulullah sallallahu alayhi wa sallam wala khulafa'uhu ar-rashidun. Allah. kullu dhalika bid'a wọ́n ní gbogbo ń tà ń ṣe yìí wọ́n ní bídíà ni bí wọ́n ti wí inú ni báwọn náà bá sì sí tíra àbọ̀rọ̀ wọn yìí ń bẹ̀ bẹ́ẹ̀ pé àwọn àfọ́ faramọ́ wọ́n ní Ànábì ò ṣe bẹ́ẹ̀
nínú àwọn nǹkan míì tá a tún máa ṣe gẹ́gẹ́ bí aago náà ti ń lọ máa lọ́wọ́ oníwádìí ushajar alalkobr bàbá wa Sheikh Abdulaziz bin Baz rahimahullah àwọn náà ṣe fatiwa lérí ọ̀rọ̀ kásìn ikú tán káwá múgi kankan tún kì í bọ eri sàárè rẹ̀ bá a máa ṣe àbáyé sí abámi Kọmọrùdín ọlọ́run kó síjú àánú ẹ̀wò wa dòní là ń tún ṣe bí anna dhalika lam yusha wọ́n lélẹ̀ yìí náà kò sínú ṣẹ̀ríà àwọn àfáà wa béèrè lọ́wọ́ bàbá wa Ibn Baz ń jọ́nà lọ́hùn pé bàbá àwa àárí yìí inú ẹgbàá wa tó fẹsẹ̀ múlẹ̀ pé ànábì ń lọ ńjọ́ kan ànábì wa débi sàárè àwọn arákùnrin méjì kan yóò azaban tí wọ́n ń jẹ àwọn méjèèjì ń yà ànábì wa mú igi tútù wá fi sí eri sàárè wọn èyí làwọn náà ń kọ́ sí wọn ni bàbá wa ní èyí tẹ̀ wí ní khasun bin nabiyyi sallallahu alayhi wa sallam ànábì gbọ́ pé ń jẹ wọ́n yà ní ntọ́lọ̀ ń sì pa á láṣẹ ló ṣe bàbá wa ń sàlàyé báwọn jẹmọ́njọ́ náà lọ́hùn pé ǹjẹ́ a rí i pé bàbá wa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn àwọn arákùnrin méjèèjì yìí ìjọ tún ṣe bẹ́ẹ̀ fún sàárè mi tẹ́ jáde láyé àbókù mi ò kú lẹ́yìn àwọn méjèèjì wọ́n ní rárá àwọn ò rí bàbá ń sàlàyé fún wọn pé èyí tà nábì ṣe ń jọ náà apá aláṣẹ pé kó ṣe é ni. bal qalu inna wajadna aba'ana ala ummatin wa inna ala azarihim muhtadun. nínú tá a máa ṣe tó tún jẹ́ bídíà Allahu akbar ẹgbẹ̀rù ńlá ni òun náà ni alimaatami kápẹ́ alimaatamu kí ni mo pè àfáà mi kọ́mọ́ bí ká darí kúrò ní tẹ́ ká wá padà sílé olókùú ẹ̀gbọ́n mi yé dáadáa ká wá kójọ nakara al-Qur'an wa dalailul khairat wa yasin wal mulk bàbá padà sílé olókùú bá nàbì ti ṣe sallallahu alayhi wa sallam ó ní pé ànábì ní ká ṣe táàzíyà fáwọn mẹ̀lẹ́bí òkú ká bá wọn dárò ká kí wọn pẹ̀lẹ́ ẹ mọ̀ kú rọ́jú o ẹ pẹ̀lẹ́ o gbogbo tí wọ́n fi ilé ọlọ́run mọ́jì ó bàjẹ́ o ọlọ́run má balẹ̀ wọn jẹ́ o ká sì padà lẹ́ẹ̀kan náà ẹ rí i pé nú àwọn ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ míì tí wọ́n ṣe lédè Yorùbá wọ́n sábà máa rí kíní yìí ṣe àmọ́ àṣà wa Yorùbá kíní ní burú púpọ̀ láwùjọ wa kódà ẹni tí ọba tún wálé wọ́n sì tún yọ sọjú pé kọ́lá ńgbà tó kú òní tẹ́kọ̀ wálé wá kí wa àwa sọ́dásà ní nǹkan tó sì jẹ́ pé kíní wà fáàmì Kọmọrùdín náà wọ́n mìnàlì bídì ìjọ kan mo lọ sípítù kan aláàrẹ̀ kan la gbé lọ mo wá rí mà pé kí ni mo rí àwọn aràn kan ni mo yé ṣe Yorùbá òkú wọn wá kú hospital wọn wá nítọ̀ òkú yín ti kú o wọn nítọ̀ ẹ bá gbókú àwọn wá ní àwọn nǹkan táwọn ná táwọn lò fún wọn wá sọye millions tọ́jẹ́ ni àwọn bá pera wọn jọ bí méjì mẹ́ta pé òkú tó kú ìsàfẹ́ jẹ́ ni nǹkan bàjẹ́ iná lójó àwọn tó wá ní amúyẹ mílíọ̀nù báyìí wá ń bọ̀ láti rí yìí nì ní a bá kó jọ sábẹ́ igi Salatul Gaiba wọ́n bá kírun tó kún lálẹ́ kan ní wọ́n láwọn mú yẹn mọ́ lọ jẹ́ bẹ́ẹ̀ bá ti ṣe Allahu akbaru. bal qalu inna wajadna abana ala umma. ẹjẹ́ wá wọ́dọ̀ wá Yorùbá ibẹ̀ láti wójú orí kan káàkiri bí ojú orí lágbọ́dọ̀ sí òkú wọ́n kú ń bì kan àwọn dààmú àjẹ gbèsè láti tún gbé òkú rẹ̀ wá yàrá ìpínlẹ̀ la fẹ́ fi ṣe ẹ̀mí tó lọ ti lọ wọn ni ó níbi tó gbọdọ̀ sùn sí à ń tara wa jẹ ni nínú àwọn nǹkan tá à ń máa ṣe tí ọ̀dà ó ní ká padà sílé olókùú àlìmáàtàmù ká wá kójọ ká máa wá jẹ ká máa wá mu ẹlòmíà ní omi ni ká pín wọn ni a fi ṣe sàárà ni ẹ dákun gbogbo àwọn nǹkan wọ̀nyí ààrí àkọọ́lẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ láyé ànábì àwọn sàhábà wọn ni wọn ò ṣe é bẹ́ẹ̀ o ẹ dákun ẹni tí ń sáré fún wa lóúnjẹ yìí tí ń fún wa ní minspite tí ń fi pàtẹ́ tí ń fi sínú láìlọ́ọ̀nù fún wa yìí pẹ́yà tó jẹ gbèsè rẹ̀ náà ni sẹ́rígbà nira wa lálù ni ìnira tọ́lọ̀hún ò sì fi kàn wá là ń fi kanra wa
ọ̀pọ̀lọpọ̀ àwọn àlùfáà wọ́n ṣàlàyé fún wa pé àwọn ìdílé òkú àdánwò ló kọlù wọn tí wọ́n lọ bá wọn ẹ̀mí lọ́lọ́ ló kúrò láàrin wọn inú ìbànújẹ́ wọn wà bá ànábì tí ní á ṣe wọ́n ní ká kọ́ ṣe ńgbà tí Jáfàr kú ànábì ní àwọn aráalé Jáfàr àdánwò ti dé bá wọn o nítọ́ bá wọn èyí sì lágbára púpọ̀ wọn ò ní lè gbé nǹkan kankan ná ẹ dáná ẹ lọ fún wọn àwa míì náà àtún wá ní èyí náà la fẹ́ lò ẹ dákun oúnjẹ táwa dá bá ti ṣẹ̀fọ́ a ṣe wédú a ṣomi ọbẹ̀ a ṣe eríṣiríṣi oúnjẹ ẹlòmíì lè ṣe ìran oúnjẹ bíi 7 ọ̀wù hada naw'un min al-israf. La ilaha illallah. káti ẹ̀ má sọ pé bídíà ní ká gbé bídíà sẹ́gbẹ́ kan eléyìí náà gan nínú nákúnà lọ́wọ́ fal islam naha an dhalik. bal qalu inna wajadna aba'ana ala bàbá Ibn Uthaymin ó ní at-ta'ziyatu fil haqiqa laysa bit-tahni'a. bẹ́ẹ̀ bá wá wo bí táǹtí bá ń ṣe ọ̀fọ̀ lónìí ẹ̀ wá ní rí ìyàtọ̀ mọ̀ síbi tá ti ń ṣe ìnáwó ìyàwó ẹ wá wádìí pé ọ̀fọ̀ ni wọ́n ń ṣe ń bí ní àbíyàwó á dẹkoréètì àwọn tẹ́ǹtì tá a tẹ́ lọ́gbà á tún sọ àwọn blombló àbáwọlẹ̀ mọ́ pé àwọn bọ́ọ̀lù á tún so mára rẹ̀ àwọn tébù á tẹ́ àwọn nǹkan ní àríìrí á tẹ́ síbẹ̀ àwọn nǹkan múmu yóò wá lọ gbá àfà nínú ẹ̀ náà ọmọ mi ò ní àwọn ìjọ tó ń jẹ́ bá wá ọtí ni wọ́n máa ń mu olóòtú rọtí la hawla wala quwwata illa billah. inna wajadna abana ala ummatin wa inna ala atharihim muhtadun. a wá pín ọjọ́ yìí a pín yẹ́lẹ́yẹ́lẹ́ ìkànnìjọ́ 7 ìkànnìjọ́ 8 ìkànnìjọ́ 21 la hawla wala quwwata illa billah ó ní àwọn àna ìjọ tí wọ́n ó dìwó wá ní àwọn àgbákò ń bẹ ní àwùjọ wa ọlọ́mọ́sà síjú àánú ẹ̀wò wá tó gbọ́ àwọn nǹkan wọ̀nyí bálabàlá ni bàbá rẹ̀ nìkan nú àwọn ọmọ tó jẹ́ ń súnà kọ̀ wá ní rẹ̀ nìkan sọ̀pọ́ọ̀tì ẹ̀ ó bá lóun ò ní dáná wọ́n ní àwọn alágídí ó dénú ó lòsì náà ní tẹ́lẹ̀ ọ̀rọ̀ lòsì kọ́ bàbá mọ ewu tí ń bẹ ń bí àwọn nǹkan wọ̀nyí ni a ní ṣe àfàmì Qamaruddin Allahu akbar. àmọ́fẹ̀ẹ́nu ní kálukú ń tẹ̀lé àbí káwọn àfáà wa míì kí wọ́n wọ́rọ̀ kan kún oorun gbogbo ẹ̀ mọ́ra wọn ní ọ̀rọ̀ àfọ́ olórin ẹ dákun ọ̀rọ̀ àfọ́ olórin tó bá tako hadisi annabi tó sì tako ọ̀rọ̀ alukurani sí àlò ni hum rijalun wa nahnu rijal ọ̀rọ̀ àfọ́ olórin ò sí tẹ̀lé àlò ọ̀rọ̀ àfọ́ olórin tó bá lọ ṣe déédéé pẹ̀lú alikitabi wa sunna a fi ṣe ṣáhid ẹ má sì mí gbọ́ àmọ́ bàbá rí ọ̀rọ̀ àfọ́ olórin kan àwa wádìí pé lámìnà kitab kò lẹ́rìí nínú alukur'an kò tún ní ẹ̀rí nínú sunna nabi wa Muhammad irú ọ̀rọ̀ àfọ́ olórin ni ẹja gbé ti fún. bal qalu inna wajadna aba'ana ala ummatin wa inna ala atharihim muhtadun. ọ̀pọ̀lọpọ̀ ọgbà làwọn afọ́ máa sọ fún wa pé kùránì tá ń ké fáwọn òkú yìí kò lẹ́tọ̀ọ́ àwọn súrà tá ń ṣe yìí kò lẹ́tọ̀ọ́ àmọ́ ìfẹ́ inú òjá ṣe kíni kò jẹ́ tẹ̀lé ìtàsí jẹ́ òjá ṣe kíni o kò jẹ́ agbọ́n bẹ́ẹ̀ni kan bá wí tó bá ṣe ń wà sí wọn ni ó sì fẹ́ ba kókó àtàjẹ́ wọn ni ẹjọ́ rẹ̀ kọ́ nkúkú tí ń gba owó láti ilẹ̀ lárúbáwá ń tiẹ̀ nítorí ẹ̀kọ́ wí náà ní ń wí ni ìkànnà àwọn bídíà ni tí wọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà sì takò tí wọ́n sì rẹ́rìí fún pé ànábì ò ṣe bẹ́ẹ̀ àwọn sàhábà ànábì wa Muhammad ó ṣe kíni o àwọn náà ò ṣe nínú àwọn nǹkan tá a tún máa ṣe tọ́jẹ́ bídíà òní raf'ul qubur wa tajsisiha sàárè wa a lọ lẹ táìsì mọ́ a lọ lẹ àwọn nǹkan àgbàlódé a lọ lẹ mọ́ a gbé sókè a wá ṣe lọ́ṣọ̀ọ́ gbogbo nǹkan wọ̀nyí
kò bá mu rárá kò sì dé tó kò bẹ́ẹ̀ tó sẹ̀rí ìsìlámù mu. Allahu akbar. wọ́n ní ìkànnú àwọn ẹni rẹ̀ ṣáájú rahimahullah rahmatan wasi'a. Amina. wọ́n ní Sayyidina Ali ń wọ́n sọ fún báyìí pé ìjọ níjẹ́ ìran oúnjẹ kan ọ wá ní nam anamak mọ̀ ń gbọ́sẹ́ náà ó ní iṣẹ́ kan ń bẹ tá Nábì yàn mí pé máa ṣe é nígbà tí ń bẹ láyé ǹjẹ́ ìnírànwọ́ náà ń ṣẹ́ náà ó ní nam mò ń gbọ́ iṣẹ́ náà ni pé alla tad'a timsalan illa tamastahu gbogbo bí tó bá ti rí èrè kọ́ ọ máa fọ́ wẹ́lẹ̀wẹ́lẹ́ edumeni wàlà kọ́bùrán musharrafan illa sawwaitahu gbogbo bí ọba ti rí sàárè tí wọ́n bá yáàyì rẹ̀ tí wọ́n kùn tí wọ́n rẹ̀ tí wọ́n ṣe gbogbo nǹkan illa sawwaitahu pààrẹ fọ́ọ̀dànù àfáàmì Kamaruddin irú ẹ̀ pọ̀ nù sáà inú ó pọ̀ nù tẹwa nísìnyí o bẹ́ẹ̀ni kàró àálẹ̀ ni a tó wá tẹ́lẹ̀ síbẹ̀ lọ́rin gidi a tẹ́rọ̀gì síbẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ń kọ́ àwọn àfáà ní bid'atun muhdasa kò sí láyé Ànábì wa Muhammad bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam inú ẹgbà wá kẹta gbà látọ̀dọ̀ Jabir radiyallahu ta'ala anhu ó ní naha an-nabiyyu sallallahu alayhi wa sallam an tajsis al-qubur wa an yuktaba alayha wa an yubna alayha wa an tatawatta'a sallallahu alayhi wa sallam ọlá nàbí kọ́ fáwọn lójú ayé rẹ̀ pé sàárè o ẹ má máa ṣe lọ́ṣọ̀ọ́ o ẹ má máa lẹ́ńkàró ẹ má máa dán o lẹ́yìn náà ẹ sì má kọ̀ nǹkan kan sérí ẹ̀ kọ́ á tẹ́ síbẹ̀ ẹ má máa lé sérí rẹ̀ lẹ́yìn náà sàárè ṣe àyè téèyàn máa tẹ̀ mọ́lẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ìdánilẹ́kọ̀ọ́ níta Ànábì wa Muhammad ṣàlàyé rẹ̀ sallallahu alayhi wa sallam nínú ta tó fẹnu kàn kágò yóò tó di pin máa lọ́wọ́ òun náà ni taksisu yawman di ziyaratil makabir ká ya ọjọ́ kan sọ́tọ̀ ọjọ́ àwọn òkú bí a ti ṣe fil jahiliya tó jẹ́ pé wọ́n ti tún ṣe nísìn. Inna wajadina aba'ana ala ummatin wa inna ala atharihim muqtadun. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam Ànábì ní iyyakum wa muhaddathatul umur. Ànábì lọ́dọ̀ ọwọ́ yín ẹ̀yin àlùmọ̀ mi o mo lè lọ tán àwọn tí ò sínú ẹ̀sìn kẹ́ máa wá kì í bọ̀ o. Fa inna kulla muhdathatin bid'ah gbogbo tí ó bá sínú ẹ̀sìn tẹ́ kì bọ́ àdádálẹ̀ ni o wa kulla bid'atin dalalah gbogbo tí a bá sì dálẹ̀ tẹ́mi Ànábì ò ṣe táwọn sàhábà ò ṣe tọ́lọ̀ ò pé ń ṣe tí ò ní káyìn náà ò ṣe ọ̀nà ànú ni o wa kulla dalalatin finnar gbogbo ẹni ó bá sì ti rìn náà nù odinu na wí ọlọ́run mọ́ sí wá lọ́mọ náà. Laqad kana lakum fi rasulillahi uswatun hasana. nínú tá a tó máa ṣe tọ́jẹ́ bídíà òun náà ni kí kókò ókú tán àfáàmì Kamaruddin káwá máa pẹran. Ànábì wa Muhammad di ẹ̀kọ́ ni sallallahu alayhi wa sallam. Ànábì ní à ń gbẹ ẹ̀jẹ̀ lẹ̀ à ń pẹran à ń pa màálù. Ànábì ní kò bá ìlànà tó ń Ànábì Muhammad mu òkúkú àwọn ń pa màálù àwọn ń pẹran. Ànábì ní kò sí nínú Islam ẹ̀ sì gbọ́dọ̀ ṣe lónìí àwọn ń pa àbá àpá wọ́n ní bàbá ní káàrẹ̀ ẹran kò ní gbé mo léèyàn tó pọ̀ àwa lọ pẹ̀rẹ̀ lómi ò ní bẹ́ẹ̀ bá ti pa níbi tí òkú ti kú ẹ̀sẹ̀ lọ pa ní abatíọ̀ tẹ́ bá ti pa ń bẹ̀ ẹ̀ wà á rù wálé àpá innamal a'malu binniyat wa innamal likulli imri'in ma nawa àwọn nǹkan wọ̀nyí àwọn ibi tá à ń ti ń tara wa jẹ ni èyí tí máa wá ṣe mí lè mọ̀ púpọ̀ jù ṣe mọ̀ pé ni ọba ní tó pọ̀ á ní ó fẹ́ fowó díẹ̀ ṣòfò àwa tálíkà tá a wá ní nǹkan kan tó jẹ́ pà ń tọrọ jẹ ni àwa ni mo gbọ́dọ̀ sin òkú ìyá mi yìí ayé gbọ́dọ̀ gbọ́ ọ̀run wọn mọ̀
bàbá wa dẹ́yìn ìgbà tá a sìnkú tán ìmọ̀lú ọmọ wa sinwó ńlá gbà á yọ ọmọ sí gbèsè àwọn tó máa sọ àwìn fún àwọn náà máa ṣe gbogbo àwọn kan wọ̀nyí à ń nira wa láàánú ọlọ́run ní al-yawma akmaltu lakum dinakum. al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakumul islam dina. níbi àfẹ́rí rẹ̀ tì sí lónìí àfáà mi Kọ́mọ́rù díìnì ìkànnì kó kú ó kú àfáà àwọn ọmọ olóòkú wọn àsáré lọ máa sọ wọn ní white làwọn gbọ́dọ̀ wọ̀ hadha laysa mina sunna wala mina sharia ezara rẹ̀ ẹ dákun sáà ń bẹ lọ́n kókun náà kú tẹ́lẹ̀ ni ọmọ olóòkú tí ó mójú tó bí ó ti wẹ bàbá rẹ̀ yóò lọ wú aṣọ kan kọ́lẹ̀ lómi ọmọ dààmú tẹ́lọ̀ pé ó gbọ́dọ̀ parí aṣọ níwọ̀ lọ́tẹ́ bàṣẹ́ white gíní white mo gbọ́dọ̀ wọ̀ ẹ dákun irúgbà tẹ̀kẹ̀tẹ̀ tá à ń ṣe yìí ẹjẹ́ ajáwọ́ nú ẹ o ọlọ́run àdúrà tá a ṣe síwájú náà látò ṣe kẹ́yìn اللهم مسي إلى سومفوا اللهم أرنا الحق حقا آمين فارزقنا اتباعه آمين اللهم وطلع تبوي انت وافا ويلا بوي اللهم جعل جاوكو نوي آمين بابا جاوكو نوي كل باسي ولا مفاني كما كريبو بني الله كوزي ما كريبو باوانا أتاني أتوانا اللهم أفيدي أسكو يبيو اللهم جابا يونو اللهم قدي آمين من القول والفعل نينو ستان سي نينو أروتان سو سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله